Àṣàkẹ Olorin Ṣ'Oge Daran, àwọn olólùfẹ́ bínú sí i. ọ̀kan òjọ̀kan ọ̀rọ̀ ẹ̀gàn, èébú àti ọ̀rọ̀ kòbákùngbé làwọn olólùfẹ́ gbajúgbajà òǹkọrin hip hop nì Ahmed Ololade tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Aṣakẹ ti ń rọ̀jò rẹ̀ ṣọwọ́ sí i lórí ìkànnì ayélujára látàrí oge tuntun kan tí ọ̀dọ́mọkùnrin náà ṣe èyí tó gbòdì lójú ọ̀pọ̀ èèyàn. Níṣe ló lọ ya tàtú sójú àti ọrùn àti apá rẹ̀ bálabàla làwọn olólùfẹ́ rẹ̀ bá ń béèrè pé irú kí lèyí o. Níbi tọ́rọ̀ náà sì ká àwọn míì lára dé, níṣe ni wọ́n ń béèrè pé níbo làwọn mọ̀lẹ́bí olórin yìí wà, kí ni wọ́n sì ń wò. Wọ́n lọ́rọ̀ ọ̀dọ́mọkùnrin tó kọrin Lolade Asake gbẹngbẹngbẹngbẹngbẹngbẹn tí tèwe tàgbà gba tiẹ̀ lọ́dún méjì sẹ́yìn ọ̀hún ń fẹ́ àmójútó dáadáa torí oge rẹ̀ lásìkò yìí ti fẹ́ máa rí bákan. Ìrọ̀lẹ́ ọjọ́ àìkú Sunday ọjọ́ 12 oṣù kìíní ọdún 2025 yìí ni Àṣàkẹ́ gbé fọ́tò ìrísí rẹ̀ tuntun ọ̀hún sójú òpó ayélujára rẹ̀ láti fi hàn àwọn olólùfẹ́ rẹ̀ pé òun ti tún gbọ̀nà ọ̀tún yọ, òun ti ṣara lóge torí ó ṣẹ̀ṣẹ̀ gẹ irun orí rẹ̀ ni, kò sí irun dídì táwọn èèyàn mọ̀ mọ́ lórí rẹ̀ mọ́, ó sì ṣàfihàn tàtú tó ṣẹ̀ṣẹ̀ yà náà. Ó jọ pé níṣe ni Mr Money, gẹ́gẹ́ báwọn èèyàn tó ṣe máa ń pè é, fẹ́ fi oge tuntun yìí sàmì ayẹyẹ ọjọ́ ìbí 30 ọdún rẹ̀ torí lábẹ́ fọ́tò náà ó kọ ọ̀rọ̀ síbẹ̀ pé mo kú ọjọ́ ìbí o champion, ẹ jọ̀ọ́ ẹ máa fi àdúrà yín ṣọwọ́ sí Mr Money, nísàlẹ̀ yìí ni kẹ́ ẹ kọ sí. Ní tòdodo ọ̀gọ̀rọ̀ àwọn olólùfẹ́ Ọlọ́ládé Mr Money Ginger ni wọ́n da àdúrà ọjọ́ ìbí 30 ọdún bò ó wìtìwìtì. Wọ́n kí i kú oríire, wọ́n sì sọ̀rọ̀ nípa báwọn ṣe máa ń gbádùn orin rẹ̀ tó, àmọ́ kò sẹ́ni tó gbóṣùbà fún ìrísí rẹ̀. Bẹ́ẹ̀ ni èyí kò sábà máa ń rí bẹ́ẹ̀ pẹ̀lú báwọn èèyàn ṣe fẹ́ràn láti máa kan sáárá sí ìmúra ìlúmọ̀ọ́ká òṣèré lọ́jọ́ ìbí rẹ̀. Ọ̀rọ̀ ti Daniel Rega, ọkùnrin tó máa ń sọ̀rọ̀ nípa ìwà ìbàjẹ́ láwùjọ lórí ẹ̀rọ ayélujára, tó sọ nípa tàtú Àṣàkẹ́ yìí ló túbọ̀ tan iná ran báwọn èèyàn ṣe bẹ̀rẹ̀ sí í bú olórin náà. Daniel gbé fọ́tò Àṣàkẹ́ pẹ̀lú ìrísí rẹ̀ tuntun yìí sórí ìkànnì X rẹ̀, ó wá kọ ọ̀rọ̀ sábẹ́ rẹ̀, ó ní tàtú tí Àṣàkẹ́ yà sí ojú rẹ̀ yìí burẹ́wà gidi, kò dáa rárá, kò tiẹ̀ ṣe é fi hàn yàn, ó lè jẹ́ pé ó fẹ́ fi oge tuntun kún ìmúra rẹ̀ kí wọ́n lè máa pè é sóde eré ni o, àmọ́ níṣe ló dàbí aláàárẹ̀ pẹ̀lú èyí tó ṣe yìí, àfàìmọ̀ ni kò ní ti ìka àbámọ̀ bọnu nígbẹ̀yìn. Ọmọkùnrin yìí ti bẹ̀rẹ̀ sí yàwọ́ díẹ̀díẹ̀, níṣe ni tàtú tó lọ yà sójú yìí túbọ̀ ba ẹwà ẹ̀ jẹ́ dáadáa. Bí Daniel ṣe kọ ọ̀rọ̀ yìí tán làwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí kọ èròǹgbà wọn lóríṣìíríṣìí sábẹ́ rẹ̀. Cramstent sọ pé nígbà míì níṣe làwọn èèyàn kan máa ń ṣe ìpinnu láì ronú jinlẹ̀, ká sọ tòótọ́ ìpinnu burúkú ni èyí tó ṣe yìí, ohun tí kò dáa kò lórúkọ méjì. Ní ti ẹnìkan tó pe orúkọ ara ẹ̀ ní Balox, níṣe lòun gbé fọ́tò gbajúmọ̀ olórin hip hop tóun náà fi gbogbo ojú ya tàtú sí ni Habib Òkìkíọlá Ọlálọmí tí wọ́n tún ń pè ní Portable sí ẹ̀gbẹ́ fọ́tò ṣe Àṣàkẹ́. Ó ní ẹ wò ó, ti Portable tún sàn ju ti Àṣàkẹ́ yìí lọ o. Bákan náà ni gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ orí íńtánẹ́ẹ̀tì kan Jidex Clothing sọ̀kò ọ̀rọ̀ sí Àṣàkẹ́. Ó ní àá kí ló ń ṣọmọ yìí, Àṣàkẹ́ kí ló ń ṣe ẹ́ gan, bá wa sọ̀rọ̀, a ò rí ẹ ní gbogbo oṣù December, a dẹ̀ wá rí ẹ báyìí, èwo ni gbogbo èyí tó yà sójú yà sọ́rùn yà sórí yà sọ́pọlọ yìí, kí ni gbogbo eléyìí, kí ló ń ṣẹlẹ̀, ó kàn lọ ń ya wèrè sọ́rùn, níbo ló wà gan, ọ̀rọ̀ ẹ ti sú mi jọ̀ọ́, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmọ́ ṣá o, àwọn kọ̀ọ̀kan sọ pé kí wọ́n fi Àṣàkẹ́ Olórin sílẹ̀ kó lè ṣe ayé ẹ̀ bó ṣe fẹ́. Wọ́n ní owó tó fi ya tàtú náà pọ̀, èyí tó fi hàn pé olówó ni. Àwọn kan tún ní tàwọn o, àwọn láìkì ìrísí náà, wọ́n ní ó rẹwà lójú tàwọn àti pé ohun tó bá wà lára ló lè yà sí ara ẹ̀, kò kan ayé, gẹ́gẹ́ bí wọ́n ṣe wí. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì.